ẹ̀yin èèyàn mi, ó ga o. àṣé bílé ayé yìí ṣe rí nìyẹn, pé wọ́n máa ń gba ohùn olóhùn, wọ́n máa ń fọhùn jáde láti inú ènìyàn. Wọ́n wá sọ onítọ̀hún di korofo, wọ́n wá kó sí nínú náà. Wọ́n bẹ̀rẹ̀ sí ní máa ṣàlàyé, wọ́n máa ṣàlàyé, wọ́n máa ṣàlàyé gbogbo àlàyé irọ́, gbogbo nǹkan tí ó wà in existence, gbogbo oríṣiríṣi nǹkan tó ń lọ dì sí ọmọ yẹn ní inú ni Adéwàmí wà. Àwọn àgbọ̀ wọ́nrinwọ̀nrin lórí afẹ́fẹ́ lénìí. Bẹ́ẹ̀ gbogbo nǹkan tí Adéwàmí wà, gbogbo nǹkan tó ti fẹ́nu ara ẹ̀ sọ, tó sọ oríṣiríṣi sí Queen Naomi. Àṣé ilé ayé le tó yìí. Èmi mímọ̀ ò ṣe o, tó tú gbogbo àṣírí tó wà nínú òkùnkùn. Àṣírí Naomi, gbogbo àṣírí tó ń ṣe sí Naomi, mo dúpẹ́ tó bá wa tú dànù. Tó kàn lè yí mọ́ wọn ò lè jọ ẹ̀ torí ọmọ Adéwàmí wá náà tún lọ. Wọ́n lọ kó sí nínú tán bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ jáde. A ò lè blame Adéwàmí wá o, torí ó wà nínú under spell. Kò sí ẹni tó máa sọ pé ọmọ yìí, wọ́n lọ wọnú ẹ̀ kí ìyá Adéwàmí wá kó sán ṣòkòtò ẹ̀. Kó sán ṣòkòtò ẹ̀ o, torí àwọn NRC yẹn wọ́n fẹ́ rí sí ọmọ ẹ̀. Má wòran o, ìyá Adéwàmí wá. Má wòran rárá. Nǹkan ń bẹ. Gbogbo nǹkan tó ń sọ wípé ọmọ yẹn ń tú kẹ̀kẹ́ jáde ní ààfin nípa Naomi. Nípa Naomi. Ṣé Naomi náà ló wicked tó yẹn? Àbí òun ló gbọ̀pọ̀ tó yẹn tí Adéwàmí wá tó ń sọ̀rọ̀ sí yàmàyàmà? Láti ẹ̀ ti gbọ́ gbogbo nǹkan tó ń sọ wípé ó sọ, ẹ ti mọ̀ pé ọmọ yìí wọ́n ti ń lò. Wọ́n lo gbogbo àwọn tó kù. Wọ́n lo Naomi, wọ́n lo Kábíyèsí. Wọ́n try fún Bàbá Arọ́pò. Bàbá Arọ́pò nìkan ló sọ pé láyé. Bí pẹ́pẹ́yẹ bá jẹ́ òkúta, omi ló máa fi ṣu. Òun lọ̀rọ̀ Bàbá Arọ́pò. Pé láyé kò sí nǹkan tó lè fòun ṣe. Kábíyèsí tó lọ súnmọ́ wọn, tó bá wọn ṣe àṣewọléwọ̀de, òun ló fà á tí wọ́n fi lè rí. Wọ́n fi lè dé Kábíyèsí náà, tí ó bá jẹ́ pé Kábíyèsí náà ó ti dira ẹ̀ lámùrè. Bẹ́ẹ̀ ni, ó ti dira ẹ̀ lámùrè. Pé kò sí nǹkan kan tó lè ṣe. Bíbélì sọ wípé kò sí ohun ìjà olóró kan tó lè ṣe sí mi tó lè pa mí lára. Òun ni Kábíyèsí yẹn. Bẹ́ẹ̀ òun náà ló tún wà ní ayé Naomi àtọmọ ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe irú ìwà ìbàjẹ́ báyìí, Ọlọ́run á mú yín láàfin yẹn láìpẹ́ láì jìnnà. Abẹ́ẹ̀rí pẹ̀lú gbogbo bó ṣe ń wọlé wọ̀de pẹ̀lú babaláwo. Òfo asán nínú asán, òfo nínú òfo náà ń rí mu. Tó ń rí nǹkan kan ṣe fún Naomi. Bá Adéwàmí wá ṣe mistake wá sí, torí màá sọ wípé bóyá ṣé kìí ṣe mistake. Kìí ṣe mistake torí ẹni ẹlẹ́ni ọmọ ọlọ́mọ tó wá sí ilé bàbá ẹ̀. Tó wá sí ilé bàbá ẹ̀ wá ṣe birthday ẹ̀. Ṣé èèyàn máa sọ wípé kí èèyàn tún máa sá fún ilé bàbá ẹ̀? Ó mà dé ṣe o. Ó mà ṣe o. Polygamous family ò dá o. Àánú ìyá Adéwàmí wá, àánú ẹ̀ ṣe mí. Ó má fọmọ yẹn lẹ̀ o. Ó má fi í lẹ̀ fún àwọn people yẹn. Àwọn people yẹn ti fẹ́, wọ́n ti manipulate ọmọ yẹn gidi gan. Wọ́n kó sínú ọmọ yẹn, wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Wọ́n kó sínú Adéwàmí wá, wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Ó mà ṣe o. Jésù. Ẹ wo gbàdúrà nǹkan tó ló sọ.
Àwọn irú kan wọ́n ní wọ́n parọ́ kó lálàá. Wọ́n tún parọ́ pé Naomi ni ò jẹ́ kí gbogbo àwọn olórí tó wà láàfin kí bàbá wọn like. Pé Naomi gbogbo àwọn ọmọ kábíyèsí tó wà láàfin pé Naomi ni ò jẹ́ kí kábíyèsí like wọn. Àyàfi Tádéníkáwọ̀ àti àwọn ọmọ tó tún bọ̀ lọ́nà through olórí Naomi. Wọ́n ní gbogbo wọn pátá ló lóhun rí lójú àlá. Nígbà tóun wá jí lòun wá rí pé pé ẹni tí ó yẹ kán sá fún ni Naomi. Wọ́n ní gbogbo ẹ̀ ló kàálẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní sọ yẹ́lẹyẹ̀lẹ. Wọ́n ní before Abraham, Jesus was. Òun lọ̀rọ̀ nǹkan tó wà nílẹ̀ yìí. Ta ni ò mọ̀ pé kán fẹran sẹ́nu kán wá ti gbogbo yẹn fake. Gbogbo yẹn fake. Ẹ kú iṣẹ́, ẹ kú ti yín o. Ẹ̀yin tẹ wọnú ayé Adéwámiwá tẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ jáde, tẹ̀ ń fọhùn jáde. Ẹ kú ti yín. Ẹ máa tó rọ́wọ́ Ọlọ́run lára yín. Ọwọ́ Ọlọ́run láìpẹ́ láì jìnnà, ẹ máa tó rí ọwọ́ Ọlọ́run lára yín. Ṣé ẹlẹ́ burú ni? Ṣé ẹlẹ́ lè bẹ̀rù Ọlọ́run? Ẹ máa tó olúkálùkù máa tó gba tiẹ̀. Ó kàn jẹ́ pé ọmọ yẹn tó fẹ́ ba ayé ẹ̀ jẹ́ yìí, Adéwámiwá. Kábíyèsí ẹ má ṣe gbà fún. Ẹ má ṣe gbà fún wọn. Ṣé mo ti ẹ̀ mọ̀ pé kábíyèsí gbogbo èèyàn ti mọ̀ pé irọ́ ni. Àtàwọn tá à ń gbọ́, àtàwọn tó ń gbọ́, àtàwọn tó ń sọ fún, àtàwọn ní íńtánẹ́ẹ̀tì gbogbo ẹ̀ pátápátá lè mọ̀ pé iṣẹ́ ọwọ́ àwọn NRC tó wà ní ààfin kábíyèsí. Wọ́n ní ẹni tó bá ń ṣe búburú, ẹ máa ṣe lọ. Ẹni bá ń ṣèkà kó máa ṣe lọ. Ẹni bá ń ṣe rere náà, pàápàá kó tún máa ṣe lọ. Bá àti oore àti ìkà kò sí tó máa gbé. Àánú yín kàn ṣe mí gbogbo ẹ̀yin tẹ̀ ń gba ọ̀nà òdì. Tẹ́ fẹ́ fi gba àbùkún níbi tẹ́ ẹ ṣiṣẹ́ sí. Ọlọ́run ọba máa mú yín. Àwọn ogun ọ̀run ti prepare láti dìgbò lù yín. Bẹ́ẹ̀ ni. Bíbélì sọ pé ẹ gbógun tàwọn tó ń gbógun tì mí kẹ́ fi jà fáwọn tó ń bá mi jà. Yes, kẹ́ di àwọn àpáta wọn. Kẹ́ dìde fún ìrànlọ́wọ́ Naomi. Lọ́wọ́ báyìí kẹ́ dìde fún ìrànlọ́wọ́ Naomi àti Tádéníkáwọ̀. Àṣírí tán ti bọnú Adéwámiwá. Kọ́lọ́run kó túbọ̀ máa fi iná tì jáde. Kó fi agbára bí iná kó fi tì jáde. Torí eléyìí lásán kọ́ leléyìí. Kò sẹ́ni tí ò mọ̀. Olórí Naomi máàmi kan irọ́ ló ń pa. A ti mọ̀ pé gbogbo ẹ̀ fake ni. Kò sí ohun ìjà olóró tó máa ṣe sí ẹ tó máa pa ẹ́ lára. Bẹ́ẹ̀ ni. Who laugh last, laugh the best. Ó kàn jẹ́ pé ọmọ yẹn náà kàn fẹ́ fi àbàwọ́n sí lára. Ọmọ tó jẹ́ pé ìyá Adéwámiwá tètè múra sọ́yìn ọ̀rọ̀ ọmọ yẹn. Mo lọ sọ́dọ̀ àwọn wòlíì kan lọ cast gbogbo ẹ̀mí òṣòròǹgà tó ti gbé sọ́mọ yẹn. Ọlọ́run ló mọ nǹkan tó gbé fún ọmọ yẹn jẹ́ o. Wọ́n ti fẹ́ jẹ́ kó ọmọ yẹn gbàbọ̀dè o. Ẹ jẹ́ kó lè rí, kẹ́ tètè lọ ṣe o, kó lè rí ọkọ gidi fẹ́ o. Torí àwọn olórí yẹn, wọ́n hate Adéwámiwá lóní rẹpẹtẹ. Wọ́n hate ẹ o. Kẹ́ má lérò pé ó yá. Ó gbèjà wọn, wọ́n hate ẹ. Òun gan-an wọ́n wà àti ṣe ní jàǹbá. Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi fi ètò kù sí comment section. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ bá mi share, kẹ́ bá mi like, kẹ́ dẹ̀ bá mi subscribe. Ẹ ṣé o. Ọlọ́run á dúró tì wá o. Ire o.